Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, subscribe, hete. Face TV was Swoby. Yes. Over and back. Ijesha ti jáde nínú ilé ẹjọ́ báyìí tàbá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ BBC News Yorùbá. Hello, sir. Tàbá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ BBC News Yorùbá, bàbá Ijesha ní tó ń wọnú mọ́tò lẹ́yìn ìgbẹ́jọ́ tó wáyé lénìí nílé ẹjọ́ magistrate nílé ẹjọ́ gíga tó wà ní Ìkẹjà ìyẹn nílùú Èkó. Please, sir, with due respect, he's not going to grant any interview, please. Any question you want to, any question you want to ask, come throw it to me. I'll answer all your questions. Order. Sorry. You guys should excuse. Sí gbogbo àwọn oníròyìn tí wọ́n wá, orúkọ mi ni Ewatomilola Ayeni. Mo jẹ́ àbúrò ẹni tí wọ́n gbé wá sí ilé ẹjọ́ yìí lénìí. Adájọ́ ń ṣe ètò ẹjọ́ wọn lọ. Gbogbo nǹkan dẹ̀ ń lọ létòlétò. A ti gbọ́ ní ọwọ́ ọ̀tún, a dẹ̀ máa gbọ́ lọ́dọ̀ tòsì náà. So wọ́n ti gbọ́ lọ́dọ̀ ọmọ tí nǹkan ṣẹlẹ̀ sí. Wọ́n ti gbọ́ lọ́dọ̀ ìyá ọmọ. Wọ́n ti gbọ́ lọ́dọ̀ èèyàn tí wọ́n fi ẹ̀sùn kàn. So ìdájọ́ wà ní ọwọ́ Olódùmarè. Ìdájọ́ wà lọ́wọ́ adájọ́. Torí adájọ́ lọ́lọ́run kékeré ní orílẹ̀ ayé. Wọ́n ti sún ìgbẹ́jọ́ sí oṣù tó ń bọ̀, ọjọ́ 11 àti ọjọ́ 12. So kí gbogbo wa kí a gbàdúrà pé kí Ọlọ́run kó ṣe gbogbo nǹkan létòlétò, k'Ọlọ́run bá wa yanjú awuyewuye tó wà ní. Ṣé bàbá Ijesha sọ̀rọ̀ lé ẹjọ́? Ṣé bàbá Ijesha sọ̀rọ̀ lé ẹjọ́? What you said, Okay. in English. Okay. Understand. Good afternoon. My name is Ewatomilola Ayeni. I'm a niece to Ijesha. Yeah. So please, the court has said their own. They've heard from both parties, and we are hoping that after God, the other God we have on earth is the judges. So we believe that they will look through the matter and give a consent and do a peaceful judgment. However, we thank God for where He has brought us to, where He's taken us to, and where we are now. Okay, so what have you brought out of today's sitting? What have you taken out from today's sitting? Well, what I've taken out from today's sitting is you can't just be a judge without hearing from both parties. You can't just judge on what you see on social media or what other people are saying. So she has done a great job. She has done a great job, like listening from both parties, and she wants to take her time to digest and solidate. So she does not give blame to who is not supposed to be blamed, and she does not give right to who is supposed to be right. So I feel she's doing her consistency, and she has adjourned the case. When has she adjourned the case? August 11 and 12. What are your own expectations, please? Nobody is expecting anything from court. The court has the say. Okay. So, but we just hope that the court do the jury such justice
to the matter. And the state of health of Baba Ijesha, is he in perfect state? To God be it is getting better, is recovering and is doing well. Lánàá princess ti sọ̀rọ̀ nínú doc ṣé Baba Ijesha ti sọ̀rọ̀ tí wọ́n ti gbé wọn síta kan sọ̀rọ̀ kan béèrè ọ̀rọ̀ lẹ́nu wọn wọ́n ṣe fún princess lánàá ilé ẹjọ́. Mo fi hàn pé adájọ́ wọn mọ nǹkan tó tọ́ àti tó yẹ. Wọ́n ti ìgbẹ́jọ́ Ìjẹ̀ṣà ti ń lọ, àwọn èèyàn ti fún ní opportunity àti sọ̀rọ̀. Ó ti so tó bá tó àsìkò láti jẹ́ kí Ìjẹ̀ṣà sọ̀rọ̀ wọ́n á sọ̀rọ̀ bọ̀ lórí time yìí adájọ́ ń tò nǹkan létò bí wọ́n ṣe fẹ́. Wọ́n ní pé ká ṣe bó ṣe fẹ́ kó lè rí bó ṣe yẹ kó rí. So nǹkan tí adájọ́ ń ṣe nísìn ni wípé kó gbọ́ ẹ̀rọ lọ́dọ̀ ọmọ kó dẹ̀ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ìyá wọ́n dẹ̀ ti ṣe yẹn. So the next thing is ń pé kó gbọ́ ọ̀rọ̀ torí ẹ̀ mo fi ń pé ọ̀rọ̀ lẹ́nu ta ni. lẹ́nu Ìjẹ̀ṣà. So torí ẹ̀ ni wọ́n ṣe sún ìgbẹ́jọ́ sí àsìkò mi. Ẹ ṣé. Tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ BBC News Yorùbá ẹwà Tómilọ́lá tó jẹ́ àbúrò fún Baba Ijesha ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn lórí pé ó fi ipá bá ọmọ tí ọjọ́ rẹ̀ tí ọdún rẹ̀ tó ọdún 18 ó fi bá pa lò pọ̀ pé ó fi ipá bá lò pọ̀ òun náà ni ẹgbọ́rọ̀ lẹ́nu rẹ̀ ó ní pé ilé ẹjọ́ ti sún ọ̀rọ̀ náà sí oṣù tó ń bọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí àwa fojú gan nílé ẹjọ́ adájọ́ wọ́n ti fọ̀rọ̀ wá. káàró ẹjọ́ kádẹ ṣe gbogbo akitiyan wa gẹ́gẹ́ bí agbẹjọ́rò fún olùjẹ́jọ́ so àjọṣe bẹ́ẹ̀ lọ ilé ẹjọ́ ló mọ ibi tí ẹjọ́ máa lọ. In English, sir, please, sir, just a brief summary of what you said in Yoruba. Okay. Yes, sir. Now the proceeding went on today. Unexpectedly, we star witness to the prosecution, Princess Adekoya, was examined by counsel to the defense today, and she gave her evidence. After which, the minor, the girl that was involved in the case, was calling to give her evidence in chief for the court, and we too, for the defense team, cross-examine her too in court, but the whole court was vacated because the identity of the minor and has to be protected, as a minor, in accordance with the law. So it was only few lawyers from the prosecution and the defense that were left in court with the... Barrister, we learned that there was another video aside the general CCTV camera we saw. How true is that? How true is that, sir? You said what? Is there another video aside from the general CCTV that we have access to? No, there was no... Okay. I wouldn't know the video you have in mind. Okay. You understand? Okay. But basically, the same video that was played in court yesterday. Ẹ ṣeun sá níbo lọ̀rẹ́ wá dé dúró báyìí. Ibi tó dé dúró ni pé ẹ̀wọ̀n ẹlẹ́rìí méjì ti àkọ́kọ́ princess àti ọmọbìnrin tó wà àwọn ti kú sí ẹ̀rí wọn. So àwọn ẹlẹ́rìí tó kù báyìí láàrin àwọn olùpẹ̀jọ́ wọ́n máa gbé wá sílé ẹjọ́ tó àná máa fi ọ̀rọ̀ wá. Ṣé Baba Ijesha ti sọ̀rọ̀? Last place. Sorry. Please, your name, sir? Oh, I'm Prince Carol. Okay. And sir, why ọ̀kan lára àwọn agbẹjọ́rò Baba Ijesha náà nìyẹn tí wọ́n ń sọ̀rọ̀ nípa ibi tí ọ̀rọ̀ náà tó dé dúró. Please stop recording me, thank Princess náà nìyẹn pẹ̀lú àwọn agbẹjọ́rò rẹ̀
fún àǹfààní gbogbo àwọn tó bá ṣe ń darapọ̀ mọ́ BBC News Yorùbá, ilé ẹjọ́ gíga High Court Special Offences Court ìjọba ìpínlẹ̀ Èkó tó wà ní Ìkẹjà, òun náà ni a wà báyìí níbi tí ìgbẹ́jọ́ bàbá Ìjẹ̀ṣà lórí ẹ̀sùn fífi ipá bá ọmọdé lò pọ̀ tí wọ́n fi kàn níbi tí ó ti ń tẹ̀síwájú. A ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn agbẹjọ́rò tí ọ̀rọ̀ náà ṣojú wọn. Bákan náà ikọ̀ BBC News Yorùbá a wà nínú ilé ẹjọ́ nígbà tí ìgbẹ́jọ́ náà tó ń lọ lọ́wọ́. Ẹni tí ẹ̀ ń wò lójú ẹ̀rọ ìléwọ́ yìí òun náà ni ọ̀kan lára àwọn agbẹjọ́rò tó ń ṣiṣẹ́ fún bàbá Ìjẹ̀ṣà. Ó ti ṣàlàyé ibi tí ọ̀rọ̀ náà dé dúró gẹ́gẹ́ bí ohun tí ojú wa rí. Ó ní ó sì ṣàlàyé pé wọ́n ti pe princess ilé ẹjọ́ náà. Ó ti ṣàlàyé ohun tí ojú rẹ̀ tó lórí bí ọ̀rọ̀ náà ṣe jẹ́. Bákan náà ni wọ́n ti pe ọmọ tí a ò ní dárúkọ rẹ̀, ọmọ tí wọ́n sọ pé wọ́n fi bá lò pọ̀. Ọmọ náà ó ti sọ̀rọ̀ níwájú ilé ẹjọ́, ṣùgbọ́n lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá ọmọ náà lẹ́nu wọn ò gba àwọn lásìkò náà. So we have concluded with recent evidence. So the girl was involved in the matter, to evidence, and we have examined offensive for the So that's what So the next, the hearing continues. So the prosecution is to bring their other witnesses. They have to assemble their witnesses and so we have control over how the witnesses are coming from their side. But right now, say the case for the prosecution. Thank you, sir. Thank you, sir. Thanks for your patience. Sorry, tell me. Daddy, please. We need in Yoruba. Ní ráńpẹ́ sà. Gbogbo ìtàn ti ń sọ láti ẹ̀ka. Ní ráńpẹ́ bẹ́ẹ̀ ṣe conclude yẹn náà ni pé bòlẹ́jọ́ dé dúró bá. Ok, ibi tẹ́jọ́ dé dúró ni wípé ilé ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 11 àti ọjọ́ 12 oṣù kẹjọ ọdún tá a wà náà. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ ṣeun sá. Òun náà lè gbọ́ yẹn o. Òun náà lè gbọ́ yẹn o. Àwọn ni wọ́n ti sún ìgbẹ́jọ́ náà sí oṣù tó ń bọ̀, ìyẹn oṣù kẹjọ August. Fún àǹfààní gbogbo àwọn tó bá ṣe ń darapọ̀ mọ́ iléeṣẹ́ BBC News Yorùbá lórí ìkànnì yìí, a wà ní ilé ẹjọ́ gíga tó wà ní Ìkẹjà ní ìlú Èkó, ìyẹn Lagos State Special Offences Court, níbi tí wọ́n ti gbọ́ ẹjọ́ ìfipábánilòpọ̀ tí wọ́n fi kan ẹ̀sùn tí wọ́n fi kan Omiyinka Ọlárẹ̀wájú tí ọ̀pọ̀ mọ̀ sí bàbá Ìjẹ̀ṣà. Láàárọ̀ òní bàbá Ìjẹ̀ṣà ó ti wá sílé ẹjọ́. Ẹni tí ó fi ọ̀rọ̀ kan bàbá Ìjẹ̀ṣà, ẹ̀yẹn princess, òun náà ti wá sílé ẹjọ́. Bákan náà ni àwọn olólùfẹ́ bàbá Ìjẹ̀ṣà, àwọn ẹbí rẹ̀ àti àwọn olólùfẹ́ princess bíi Ìyábọ̀ Òjó àtàwọn míì, ọ̀gbẹ́ni Gbẹ́ngà Adéyínká, Dẹ̀jọ́ Túfúlù àtàwọn òṣèré tíátà míì, àwọn náà wọ́n wá sí ilé ẹjọ́ yìí láti wá wo bí ọ̀rọ̀ náà ṣe ń lọ. Lánàá nígbà tí ẹjọ́ yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ lánàá ni àwọn agbẹjọ́rò fún ìjọba ni wọ́n pe princess, ẹni tí ó mú ẹjọ́ náà wá, wọ́n pè kó wá sọ tẹnu rẹ̀ bí ohun tójú rẹ̀ tó, tí ó náà ti ṣàlàyé bó ṣe pàdé bàbá Ìjẹ̀ṣà lọ́dún 2008 àti gbogbo bí ọ̀rọ̀ ṣe rìn títí tó fi di ìgbà tí ọ̀rọ̀ náà tí ó di pé wọ́n ń kóra wọn wá sí ilé ẹjọ́ àti àgọ́ ọlọ́pàá. Bákan náà lónìí ni agbẹjọ́rò fún bàbá Ìjẹ̀ṣà, òun náà tó pe princess yìí kan náà, ó pè síwájú láti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, ìyẹn tí wọ́n ń pè ní cross examination lórí ohun tó sọ ṣáájú lánàá, tó náà sì ṣàlàyé gbogbo ohun tí ojú rẹ̀ tó. Wọ́n fà síwájú, wọ́n fà sẹ́yìn, lẹ́yìn náà ni wọ́n wá sọ pé wọ́n láti pe ọmọ gọgọgọgọ tí wọ́n sọ pé
ọ̀rọ̀ náà kàn, ìyẹn ọmọ princess tí wọ́n sọ pé wọ́n fipá bá lò pọ̀. Nígbà tí wọ́n pe ọmọ náà síwájú, agbẹjọ́rò ìjọba sọ fún ilé ẹjọ́ wípé kò tọ́ kí wọ́n pe ọmọ tí ọjọ́ orí rẹ̀ kò tó nǹkan síwájú ilé ẹjọ́ kó máa sọ̀rọ̀ lórí bí gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe fọwọ́ kàn lọ́nà tí ò tọ́ kí gbogbo èèyàn kí wọ́n sì máa wò ó. Ìdí rèé tí adájọ́ ṣe ní pé kí gbogbo àwọn tó wà nílé ẹjọ́ àti ọ̀rẹ́ ni o àti ará ni o àti ojúlùmọ̀ ni àti ẹbí ni o tó fi mú àwọn akọ̀ròyìn pàápàá pé kí gbogbo wa pé ká fi ilé ẹjọ́ náà sílẹ̀ kí wọ́n lè ráyè gbé ọmọ náà jáde kó lè wá sọ tẹnu rẹ̀ kó lè sọ bóyá lóòótọ́ ni bàbá Ìjẹ̀ṣà fọwọ́ kàn àti bí ọ̀rọ̀ náà ṣe jẹ́. Lẹ́yìn náà ni wọ́n ní wọ́n sún ẹjọ́ ọ̀hún sí oṣù tó ń bọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe gbọ́ ṣáájú láti ẹnu àbúrò bàbá Ìjẹ̀ṣà ìyẹn Tómilọ́lá àti láti ẹnu adájọ́ ọ̀kan lára àwọn adájọ́ ikọ̀ adájọ́ tó ń gbẹnusọ fún bàbá Ìjẹ̀ṣà ìyẹn ní ilé ẹjọ́ yìí. Ibi tí ọ̀rọ̀ dé dúró nìyẹn báyìí. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.